Hey lovely people, you are always welcome to my page. So today we will continue from where we stopped from. Before I continue, don't forget to subscribe to my channel and don't forget to follow me on my Twitter page. Thank you. We'll continue from where we stopped from. We stopped at 60 last week, so we'll start from 60 and we'll stop at 80 today. A máa bẹ̀rẹ̀ láti orí ọgọ́ta, a ó dẹnu dúró ní orí ọgọ́rin ní òní. 60 ọgọ́ta, 61 ọ̀kànlélọ́gọ́ta, 62 èjìlélọ́gọ́ta, 63 ẹ̀tàlélọ́gọ́ta, 64 ẹ̀rìnlélọ́gọ́ta, 65 àrùndínláàádọ́rin, 66 ẹ̀rìndínláàádọ́rin, 67 ẹ̀tàdínláàádọ́rin, 68 èjìdínláàádọ́rin, 69 ọ̀kàndínláàádọ́rin, 70 àádọ́rin, 71 ọ̀kànléláàádọ́rin, 72 èjìléláàádọ́rin, 73 ẹ̀tàléláàádọ́rin, 74 ẹ̀rìnléláàádọ́rin, ẹ̀rìnléláàádọ́rin, 75 àrùndínlọ́gọ́rin, 76 ẹ̀rìndínlọ́gọ́rin, 77 ẹ̀tàdínlọ́gọ́rin, 78 èjìdínlọ́gọ́rin, 79 ọ̀kàndínlọ́gọ́rin, 80 ọgọ́rin. So we'll stop here for today, and next week we will start from 80, then we stop at 100. A máa bẹ̀rẹ̀ láti orí ọgọ́rin ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a parí ní àdánidó ní orí ọgọ́rùn-ún. Don't forget to subscribe to my YouTube channel at Bukoye Mary, and don't forget to follow me on my Twitter page at Bukoye